la o ẹ má pọ̀ Ọlọ́run ní mẹ́ta o pọ̀ Ọlọ́run lóògùn o kábíyèsí kan mo forúkọ bò láṣìírí àjọlọ Mẹ́kà ni àwa èmi oko àsìkò tí gbogbo wọn máa ń lọ Káàbà èmi èé lọ àsìkò tí wọ́n lọ kọ́ Káàbà tí wọ́n pẹ́ ń bẹ̀ tí wọ́n dijọ́ kejì tó dé lèmi lọ ọwọ́ alẹ́ àwa àjọ lọ ọwọ́ àkábíyèsí wa ń béèrè lọ́ọ̀ mi pé ẹgbọ́n bàbá wọ́n ní bàbá àràfá tá ń lọ lọ́la yìí tá a bá dé wọ́n lá lọ rèé sọ. wọ́n lọ sọ̀kò má ṣètánì. má ṣètánì ó lè mi léṣù ilé tí mò ń bọ̀ o. ilé ju kò fésù. mo ló léṣù mo ní èṣù ńlé. mo ní èṣù ńlé. o wà lè ju kò fésù. mo ní tọ́ ọ bá dára Káàbà tẹ́ ń gbé ń tàwa fún yẹn lọ́ọ́ fọwọ́ kan Káàbà kọ́ sọ pé ó léṣù o ti fẹ́ kéṣù wọn máa wà pẹ̀lú rẹ̀. Salamun alaykum sunnatun nabawiyyatun ijabatuha faridun ala kulli muslimin ijabatuha faridun ala kulli muslimin. Salamun ala ta'a wa yasin wa ad-duha. Allah. Salamun ala al-badri musa'ama Muhammadan. Yadhunnuna bi khayran fama biya min khayrin. Allah. يظنون بي خيرا فما بي من خير ولكنني عبد ظلوم كما تدري سترى عيوبي كل عن عيوني وألبستني ثوبا جميلا من الستر وألبستني ثوبا جميلا من الستر ومن ذا يصلي للنبي محمد ومن ذا يصلي للنبي محمد بأسمائه طابت له دارين بأسمائه طابت له دارين يا عارف أربابي وعزي فدلني إلى بيت محيدين ذي الوهاب يا كجوي إلى بيت محيدين ذي الوهاب أعوذ بالله من الشيطان الرجيم. الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah ẹ jẹ́ adúpẹ́ dáadáa. alhamdulillah ẹ jẹ́ pariwo ọpẹ́ náà sókè dáadáa. alhamdulillah ẹ jẹ́ wá parí àyà náà délẹ̀. alhamdulillah rabbil alamin. a ní ẹni tí a lè dúpẹ́ fún jọ lọ́hùn lọ. Allah. ọpẹ́ ò sì di túláàsì fún wa sọ́dọ̀ ẹnìkan àfọlọ́hùn nìkan. tóró ṣeéṣe kéèyàn ó ṣe ní lóore lánàá kó á dàárọ̀ yìí kó ṣàìdá á gbàgbé oore tó ṣe lánàá àìdá tòní nìkan ló kù tá a máa wá wò ṣùgbọ́n tọ́lọ́hùn ò rí bẹ́ẹ̀ òun lọ sọ ọpẹ́ dọ̀ràn yàn fún wa. Allah. ọba tó dá wa ó ní bẹ́ẹ̀ bá dá òun mà olóhùn ní iná owó wà dáhàkà àbùká ọlọ́run lémi ọlọ́run lọ́bẹ̀ ẹkún èmi lọ́bẹ̀ ẹ̀rín bí n bá pa yín àbí mo fi àdánwò tó kà yín láyà kàn yín lánàá ọba dòní mo lè kẹ́yìn ẹnìkan ò sì ní bí mí léèrè pé báwo ni mo ṣe bẹ́ẹ̀ ọpẹ́ tí wàá dọ̀ràn yẹn fún wa Ọlọ́run bá ṣe ń tó tẹ́ wa lọ́rùn bó bá yìí jẹ́ pé èyí tó ṣe náà tẹ́ wa lọ́rùn ọ̀dọ̀ràn yẹn ká dúpẹ́ fún. alhamdulillah. ṣùgbọ́n lẹ́ni nílùú Ìkòyí mo rí i pé ń tó tẹ́ wa lọ́rùn lọ́lọ́run ṣe fún wa. alhamdulillah. ẹ jẹ́ wá pariwo ọpẹ́ náà sókè dáadáa. alhamdulillah. a bẹ̀ Ọlọ́run a fi ọ̀kan ṣoṣo rẹ̀ bẹ́ẹ̀ àárín gbogbo wa pẹ̀lú Ọlọ́run má jẹ́ ó dàrú. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. wa atakum min kulli ma sa'altumuhu. Allah Allah. wa in ta'uddu ni'matallahi la tuhsuha. Allah. innal insana lazalumun kafar. Ọlọ́run ní gbogbo tẹ́ ń fẹ́ ni mo ṣe fún yín. wa atakum min kulli ma sa'altumuhu. Ọlọ́run ọmọ kù náwó wa o. min kulli ma sa'altumuhu. nínú àwẹ̀ tọdún tó kọjá gbogbo àyè náà la wà láyé. alhamdulillah. nígbà á sì parí rẹ̀ lọ́dún tó kọjá náà àníwọ̀ Ọlọ́run sọ wá dẹ̀ mí. Ọlọ́run gba tàwọn kan kò sì gba tàwọn kan. wa atakum min kulli ma sa'altumuhu. Ọlọ́run ní gbogbo ń tẹ́ ń fẹ́ mo ṣe fún yín. min kulli ma sa'altumuhu. ojú tí mo fún yín nígbà wo lẹ dúpẹ́ rẹ̀. min kulli ma sa'altumuhu. etí tí mo fún yín nígbà wo lẹ sanwó ẹ̀. min kulli ma sa'altumuhu. ẹsẹ̀ tẹ́ fi ń rìn káàkiri láti ẹjọ́ yìí tí ọ̀jẹ̀ bí bàtà ṣe ń jẹ nígbà wo lẹ sanwó ẹ̀. wa atakum min kulli ma sa'altumuhu. Ọlọ́run ní gbogbo ń tẹ́ ń fẹ́ ni mo fún yín o. wa in ta'uddu ni'matallahi la
تحصوها ọlọ́ni bí ẹ bá pẹ́ kan tí mo fún yín ẹ̀ lè ká tán. لا تحصوها ó tó jóore tí mo ṣe fún yín bí ẹ bá pẹ́ ka ẹ̀ lè ká tán. لا تحصوها إن الإنسان لظلوم كفار jẹ́lẹ̀ má lè mọ̀. إن الإنسان لظلوم كفار ọlọ́lẹ́yìn yẹn yẹ aláìmoore. لظلوم كفار ẹ̀yà dúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀kan sí i. alhamdulillah ẹ wá jẹ́ ànáwó wa méjèèjì òkè ká fi pariwo lọ́hùn. alhamdulillah Allahu akbar tún gbọ́wọ́ rẹ méjèèjì òkè o tún pariwo ẹ̀ Allah. Allahu akbar tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu akbar ọlọ́run ní innal insana. innal insana lazallumun kafaru jẹ́lẹ̀ má lè mọ̀. innal insana lazallumun kafaru. ọba tó ṣe wá ní oore alhamdulillah tá a lè san tán láéláé adúpẹ́ fọlọ́run náà o. alhamdulillah síwájú ọ̀rọ̀ mo kí bàbá wa ìmáàmù gbogbo ìlú Ìkòyí ń bí ọjà tọ́lọ́ ń dá fún yín ò ní tú o. amina ẹ̀ nàjà náà kalẹ́ o. àmín. mo tún wá tọrọ fún chief imam wa ní ìlú Apòmù dáadáa yín ò ní bàjẹ́. àmín àmín. mo wá tọrọ fún ìmáàmù wa ní ìlú Ìkirè ẹ bá mi sọ pé ṣéèwù. ṣéèwù. ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. ṣéèwù. ọlọ́run mọ́sà ṣe dáadáa fún yín. àmín. èyí tó ṣe lóore ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́. àmín. mo wá padà sọ́dọ̀ àwọn tí wọ́n ń jẹ́ bàbá fún torí àfáà ní bàbá ọba. Allahu akbar. bẹ́ẹ̀ ni. bọ́ba tí wulẹ̀ ọ́ dàgbà tó bílẹ̀ bá sú ọba tó bá fẹ́ kí ìrọ̀rùn ọ wà nílùú òun yóò lọ bá ìmáàmù lóru pé bàbá ìmáàmù bó lẹ sọ̀rọ̀ wa sí ẹ bá wa sọ fọ́lọ́hún n tá n fẹ́ nù àwa bẹ ọlọ́run àfọkànso rẹ̀ bẹ́ẹ̀ ó gbọ́n bàbá wa ìmáàmù tá a ṣàdúrà fún yìí ọlọ́run máa ṣàjẹ́mi wọn ogun. àmín. àwa ṣẹ̀ṣẹ̀ padà sọ́dọ̀ àwọn ọba a kí kábíyèsí Oníkòyí. ṣéèwù. ẹ pariwo ṣéèwù yẹn kí n gbọ́ dáadáa. ṣéèwù. ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. ṣéèwù. ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. ṣéèwù. ọlọ́run ọwọ́lá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ààbò ọlọ́run tó nípa ọlọ́run ọba wa fi ọ̀rọ̀ kiri ká Oníkòyí. amina. ẹ pẹ́ lórí ẹ o. amina. ẹ pẹ́ lórí ẹ o. àmín. ẹ̀mí yín ogun lórí ẹ o. àmín. ẹ láṣeyọrí o. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. abẹ ọlọ́run àfọkànso rẹ̀ bẹ́ẹ̀ ìlú Ìkòyí ò ní dàrú máa ń lọ́wọ́. amina. adé ọpẹ́ lórí o. àmín. bàtà ọpẹ́ lẹ́sẹ̀ o. àmín. kẹrẹ ó do kínní o. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. tó àwa lọ sọ́dọ̀ bàbá wa kábíyèsí Alápòmù. ọlọ́run mọ́sá bá wa ṣe dáadáa fún wọn. àmín. ọlọ́run kó ṣe dáadáa fún wọn. àmín. ọlọ́run kó dúró tì wọ́n. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. kábíyèsí wa Akire ẹ tún bá mi sọ pé ṣéwù lẹ́ẹ̀kan sí i. ṣéèkù. èèyàn méjì àwọn aláṣẹ méjì níjà lọ́jáde ńlú Ìkirè tá a gbọ́dọ̀ má ṣe ṣéwù fún. Allahu bá a akbar. bá ti ṣe ṣéwù fún imam a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún ọba wa náà. kò ní bàjẹ́ máa ń lọ́wọ́. àmín. kò ní bàjẹ́ máa ń lọ́wọ́. àmín. kò ní bàjẹ́ máa ń lọ́wọ́.
ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ìgbà tí mo ti wá síbí mo rò pé mo wá síbí láìpẹ́ yìí náà kò lè jó bí ọdún 3 àbí 4 àbí 5 lọ. Mo wá síbí mo sọ̀rọ̀ fún yín níbí yìí. Mo nígbà tá à ń ṣe wáàsí nígbà mo bẹ̀rẹ̀ wáàsí ń dọ̀hún ọ̀dọ̀ yín bí náà mo ti bẹ̀rẹ̀. Ọ̀dọ̀ yín ni mo ti bẹ̀rẹ̀. Mo wọ̀lú Ìkòyí mo ṣe wáàsí mo lọ Àpòmù mo ṣe Àpòmù mo ti kúrò tí mo fi lọ sórílẹ̀ Òwu. Mo wá ṣe wáàsí wọ̀nyẹn káàkiri ibi mo wá fi station mi tí ń gbà náà ní ìlú kan tá à ń pè ní Àwálà. Bẹ́ẹ̀ni. Àwálà. Ẹ ti mọ ibi tí ń jẹ́ bẹ́ẹ̀. Ẹlòmíín wà ní Kiri àbí tó wà ní Ìkòyí bí tí ọ̀dọ́ náà wà láàrin o. Ọ̀pọ̀lọpọ̀ ni òde bẹ̀ rí o, ó sì ló ń mọ̀ o. A sì gbàbẹ̀ dé igbó Olódùmarè. Àwa bẹ Ọlọ́run ọba àjọhùn yẹn náà ní bẹ́tẹ̀ ìdí sí i. Àwa nìkan ni ọmọ change. Wàtílíkàlà ayámúnúdáwìlú abẹ́yẹn náà. Ọlọ́run ọmọ iye ọba tó ti jẹ́ láàrin ìgbà náà sásìkò yìí. Abẹ Ọlọ́run ìlú Ìkòyí Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Àmín. Ẹ sàmí ẹ̀ dáadáa. Àmín. Ẹ sàmí ẹ̀ dáadáa. Àmín. Mo ní báyìí pé ìjọsìnpọ̀ pọ̀ dáadáa tá a sì fẹ́ràn ara wa. Ọba kan rúùlù ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ẹ̀bẹ́yìn náà lẹ ti kọ́lé kanra yín yìí. Abẹ Ọlọ́run bó ṣe wá mọ yìí náà Ọlọ́run ní jẹ́ ó dàrú mọ́ yín lọ́wọ́. Àmín. Ọlọ́run ní jẹ́ ó torí mo máa ń fojú wo pé irú Ìbàdàn ń kọ́. Ọba kan náà la ní bẹ́ẹ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dọ́gbọ́n sí ní ìsìn ni pé ẹja àwọn ẹlòmíín náà ò tiẹ̀ yọrí. Àbí tó náà dádé. Olú ẹyọ kan kọ́ ni ó wà ń Ìbàdàn. Àbí. Ọlọ́run ọba yìí náà ṣe o. Àmín. Ẹ rí ṣe o. Àmín. Yọ ọ̀rọ̀ yín lọ́rùn o. Àmín. Ọlọ́run wa Muhammad. Gbogbo àwọn ọmọ Ìkòyí ọmọ Àpòmù. Olúpọ̀n Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Àmín. Gbogbo àwọn kábíyèsí ń bẹ̀ yẹn mo fi kábíyèsí wa ní ìlú Ìkòyí ń bí mo fi tọrọ gbogbo ẹ̀yin kábíyèsí. Dáadáa yín kò ní bàjẹ́. Àmín. Dáadáa yín ò ní bàjẹ́. Àmín. Mo kí yín o mo dúpẹ́ lọ́wọ́ yín. Bọ́bá yìí pé bí ẹ ṣe máa ṣe báwẹ̀ bá parí náà ní tọ̀. Bàbá máa dá pọ̀. Ìfàyàbalẹ̀ ti wà. Ìfàyàbalẹ̀ wà. Mo tọrọ fẹ́yìn ìyá wa. Gbogbo ẹ̀yin ìyá wa ẹ ṣe àmín lẹ́ẹ̀mẹ́ta. Àmín. Ó dé jì. Tọ̀. Àdúrà náà ni pé jèrè àwọn ọmọ yín o. Àmín. Ẹ jèrè àwọn ọmọ yín o. Àmín. Wàhálà yín ò ní já sásán o. Àmín. Àárín ẹ̀yin pẹ̀lú àwọn ọkọ yín ò ní dàrú o. Àmín. Wọ́n bá sì dàrú Ọlọ́run ló dàrú. Ṣùgbọ́n àárín ẹ̀yin pẹ̀lú àwọn ọmọ ò ní dàrú. Àmín. Wala hawla wala La quwwata illa billahil aliyyil azim. Ẹ ní ìmáàmù wa tí ọba rán sí mi. Ǹjọ́ tí ọba rán ìmáàmù ọjọ́ náà ọba fúnra rẹ̀ ń bẹ l'Amẹ́ríkà. Bẹ́ẹ̀ni. Ó wá rán ìmáàmù yìí wá. Mo wá sọ fún mo ní ebi ní Ìkòyí ni Ọlọ́run bá ti kádàrá ibi tó jìnnà jù bẹ́ẹ̀ lọ à ń lọ. Bẹ́ẹ̀ni. Àti pé ìlú Ìkòyí bọ́bá yẹ pé ẹ tètè máa rẹ́gísítà èèyàn ni ó yẹ kẹ́ ẹ ti rẹ́gísítà mi pé yìnyín sọ ọmọ tó wá láti ta. Bẹ́ẹ̀ni. Citizen ni. Citizen lè bẹ̀rẹ̀. Torí bí Ìkòyí ṣe bẹ̀rẹ̀ àti bí ó dé dúró lónìí kò sí ètí ọ̀hún sí mi ń bẹ̀. Allahu Akbar. Ìwọ tó ń gbé Ìkòyí bí o lè má mọ nǹkan kan. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lè mímọ̀. Ìkòyí ò ní dàrú o. Àmín. Àfa wa náà ń jọ náà ọ fara balẹ̀ ọ sà ń bẹ̀bẹ̀ múdà
kìí sọ̀rọ̀ ẹ̀fẹ́ inna sa'yakum lasatta iṣẹ́ tọwọ́ Ọlọ́run ní rán kálukú èyí tó rìn mí lọ́wọ́ á pè mí fún yìí ọba lọ́wọ́ á tún ní ọwọ́ á sọ fún mi mú ní pẹ̀lú ògo Ọlọ́run á gbìyànjú á wà. Allahu akbar. àdéhùn náà làwọn amúṣẹ yìí o. Alhamdulillah. Ọlọ́run ọba ń ṣàánú yín. Àmín. ìmáàmù wa náà dáadáa rẹ̀ ò ní bàjẹ́. Àmín. dáadáa rẹ̀ ò ní bàjẹ́. Àmín. dáadáa rẹ̀ ò ní bàjẹ́. Àmín. ó ní open minded. Allahu akbar. wàláhì tàlẹ́ ó ní open minded. ó tún lọ ó dún déta ó tún padà pé bàbá yẹn dákun ṣe ń tẹ wí yẹn náà ni mo yà. Síbẹ̀ náà ni. mo sọ míì. so èyí tá a ti wí náà jẹ́ àfi bẹ́ẹ̀ káfi lọ́lọ́ lọ́wọ́. Allah. ọba tá a wá fi lé lọ́wọ́ náà ló mú adéríra ilé ni. Alhamdulillah. àwọn tí a ń retí wa nìbàdàn a sọ fún wa pé a ti pé a tó jáde ńlé o lọ́ra alálejò so automatically ẹ̀yin ẹ̀ sì máa ṣe fàájì tiyín. Kódà wọ́n ti ń fi fóònù dà wá láàmú bí tá a wà yìí. Ọlọ́run ó ṣàánú wa. Àmín. ẹ bá mi pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. gbogbo àwọn àlùfáà tá a bá ń bí báyìí àti gbogbo àwọn àlùfáà tó tún dé bá wa gbogbo wa ni mo kí ẹ dákun torí Ọlọ́run. n bá pé wọ́n máa dárúkọ ẹnìkọ̀ọ̀kan wa àṣejù ó sì wọ́. Bẹ́ẹ̀ni Abba Zakariya Sheikh Abdulhadi. Akiyaji wa Zakariya aziki. Bàbá wa Muhammad Alhadi. Àti gbogbo wọn àwọn tí wọ́n jọ mọ̀ mí nìyẹn gbogbo àwọn èèyàn yòókù náà Ọlọ́run ọba yóò bá dúpẹ́ lọ yín o. Amina. ìfẹ́ tẹ ní Ànábì Muhammad lẹ́ni sí o. Sallallahu alaihi wasallam. Gba ẹni ọba mi lálejò láàárọ̀ yìí ó ní ó ń sọ̀rọ̀ náà gbogbo àwọn èrò tó wà lọ́dọ̀ mi wọ́n dẹ̀ ń rẹ́rìn. ó ní bàbá ó ní wọ́n lè dá a pọ̀ ó ṣùgbọ́n ẹ lé ọlẹ́ ẹ lé fa ọlẹ́ ẹ lé fa ó ní ṣùgbọ́n tọ̀ ibi ẹ wá lé síhun náà lọ yẹ kẹ́ ẹ lé sí. Ibi ọ̀rọ̀ Ọlọ́run. àyàwó lọ́tún àǹgbà náà. Ashiddahu ala al-kuffari. Ashid Muhammadu Rasulullahi walladhina ma'ahu ashiddahu ala al-kuffari ruhamahu bainahum. ó ní ẹ lé ṣùgbọ́n lọ́wọ́ ò pé ẹ lé máa wá tá a jẹ́ mùsùlùmí. Bẹ́ẹ̀ni. mo ẹ lé má kèfèrí o. Ashiddahu ala al-kuffari. Ọlọ́run ó jẹ́ kí gbogbo rẹ̀ ó dáa. Àmín. tọ́ kábíyèsí wọ́n ní tẹ́ ẹ fẹ́ mà. Sọba lẹ́sìn. ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ẹ tún wá ń béèrè pé sọ́ba lẹ́sìn ta ló dọ́ba. Allah. ẹ pariwo. Allah. ta ló fọba jẹ́. Allah. ìyẹn ni ọba fọba jẹ́ náà lọ́ba ó máa sìn. Allahu akbar. àbí. Tí ò rújú rárá báyìí. sáwọn kan wọ́n fọba jẹ́ ni àwọn kan kọ́ kábíyèsí yìí ègbélé ó ṣe jó ńlẹ́mú lọ́ba. Allah. àwọn àgbà kan tí a ń bẹ ńlẹ̀ tí a tà náà fẹ́ jọba ń kọ ẹ̀rí wọn mú Ọlọ́run ọ̀kadà rọ ọba fún wọn. Allah. ìran mẹ́ta láàsì gbọ́dọ̀ bínú ẹ̀. Mẹ́ta. a gbọ́dọ̀ bínú èèyàn mẹ́ta. Wa hubbu salasi wajibun bi haqiqati. sọ̀rọ̀ sókè. Wa hubbu salasi wajibun bi haqiqati. Masha Allah fata. Idha kunta tarju linaydil makarimi. Yajibu hubbul walidaini wa'alimin. Wa sultani balidin la takun kalbaimi. Wa sultani balidin la takun kalbaimi. yóò gbọ́. Wa hubbu salasin. àwọn èèyàn mẹ́ta la gbọ́dọ̀ dìtẹ̀ máa gbọ́dọ̀ bínú wọn. Wajibun bi haqiqati. kí n kọ́kọ́ sọ kó kílíà sí wa ọba lẹ́sìn àfọ̀bà tó bá jọ ìranù nìkan ló kù. ọba lẹ́sìn àfọ̀bà tí ọba dọ́lọ́hùn mà tí ọmọ pọ́lọ́hùn ló fi hùn jọba. Wa hubbu salasin wajibun bi haqiqati. gbogbo nǹkan rádaràda jákujàku tẹ́yìn ọba tẹ́ ń forí balẹ̀ fún ẹ̀yin lẹ́mọ́.
Ọlọ́run ò ní béèrè yẹn lọ́wọ́ yín èyí tí ó béèrè lọ́wọ́ yín gan-an nírú èyí tẹ̀ ń ṣe kí lọ́kọ́ Ọlọ́run bẹ́ẹ̀ bá pẹ́ fẹ́ máa bọ Ṣàngó ta ló dá Ṣàngó Allah. ń ọ̀gbọ́n bẹ́ẹ̀ bá ń bọ̀ sùn ńkọ́ Allah. ta ló dá Allah. ẹ máa dá mi lóhùn lẹ́yìn ilẹ̀ wà lọ́tún state àbí Ọ̀ṣun ọ̀hún ń bọ́ lọ́sàndé tẹ́ fi wá múra kankan Tí ò dé kó. Ọ̀ṣun tí ò dé kó kódà kò dé Ìbàdàn. Ọlọ́run ń kọ́ ọ ń bẹ ní London Ọlọ́run wà l'Amẹ́ríkà ó wà ní France àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ ń bẹ ní Germany. Wallahu fil ardi wallahu fis samaa wa baynahuma la shay'a illa huwa wa baynahuma la shay'a illa huwa. Ọlọ́run ló fi yín jọba bẹ́ẹ̀ bá wá kọ̀yìn sọ́lọ́run ẹ jẹ kínní kan ìyá ni ìyá tẹ́ tún máa pè táwọn àrọ́mọdọ́mọ yín ó pín ń bẹ̀. Ẹ lè máa yẹ gbogbo àjọba alọ kínní kan àti kínní kan gbogbo èèyàn ò sí lójú ọ̀nà. Ṣébi ayédè lónìí lẹ́nìkan wà á máa dé yẹ̀yìn kankan tí ọ̀dà amára káàkiri. Wallahu fil ardi wallahu fis samaa. Masha Allah. Wa baynahuma la shay'a illa huwa wa baynahuma la shay'a illa huwa. Bá wò dáadáa a lè ṣẹ̀ṣẹ̀ tún máa béèrè yẹn lọ́wọ́ wa pé sọba lẹ́sìn ta ló yẹ kọ́ bọ́ máa sìn. Allah. Ẹ dá mi lóhùn. Allah. Gbogbo ìlú Ìkòyí bí ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allah. Ẹni ọba ń sìn nù. Ta ló dọ́ba? Bá a bá rí i pé ọba ò sin Ọlọ́run àwa aráàlú tá a lọ́ba tí ò sin lọ́hùn tí ọ̀dọ́ lọ́hùn mà ó yẹ ká ètè bẹ́ẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn ọ̀yọ́ lóye ni. Nígbà tí ọba sin lọ́hùn yóò kó bá wa. Ìyà tọ́lọ́run bá fẹ́ fi ránṣẹ́ tí yóò sì pín lórí gbogbo wa. A'udhu billahi minash shaitanir rajim. Falyatafaddal. Bismillahir rahmanir rahim. Masha Allah. Wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni. Illa liya'buduni. Ọ̀yá tún ọ̀rọ̀ tó sọ́sọ́. Wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni. Ọlọ́run ní mi ò dá yín lásán ẹ̀yin èèyàn ń ò ṣẹ̀dá yín lásán. Ma Ẹ̀yin khalaqtul méjì náà sì ni àwa èèyàn àtàlìjànú àwa la lẹ́jọ́ rò níwájú Ọlọ́run. Ma khalaqtul jinna wal insa wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. illa liya'buduni. Ọlọ́run ní ń ọ̀dá yín lásán ẹ̀yin èèyàn ń ọ̀dá àwọn àlìjànú lásán illa liya'budun. Ọlọ́run ní mi ò dá yín lásán o. Sanafrugu lakum ayyuha thaqalani. Ń ọ̀dá yín lásán kẹ́lẹ́ bá a máa jọ́sìn fún mi ni. Nígbà tó bọ̀ ọ̀bá wa lẹ́sìn ẹ̀ wá dákun títa ni wá ń sìn àbóni náà ní í sin rẹ̀ ni. Ta ló dọ́ba? Àbí bá a bá ń ṣe káábíyèsí lẹ́yìn ọba tẹ́ ẹ bá ń jùrù kẹ̀rẹ̀ mo máa ń wò pé ẹ láìkì ìtànjẹ lásán wọ́n ń kí ọ wọ́n ń ṣe káábíyèsí o
o tètè máa pariwo pọ́lọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o èmi kọ́ o ọlọ́run là ibi léèrè. La yusalu amma yaf'alu. bí gómìnà yín ní ìpínlẹ̀ Ọ̀ṣun mi ṣe bó ṣe jọmọdé tó bá sẹ́ndì sí ọba kan nú ẹ̀yìn ọba wọ̀nyí pé kó fojú kan láàrin wákàtí kan tó bá fèèlì tí ọba wá wọ́n gbé. Yusalu amma yaf'alu. Ọlọ́run lémi ọlọ́run nìkan ni èmi ni kábíyèsí. La yusalu amma yaf'alu. Wọ́n bí yín gbogbo ẹ̀yin ọba wọ́n bí yín léèrè wọ́n tẹ́ ní bí yín léèrè wọ́n bí yín dáadáa ẹ̀yin gan lẹ́tí ẹ̀ dáràn ọ̀ràn tí ń bẹ lórí yín pẹ̀lú ìmáàmù ó lágbára. Wa hum yusaluna. Allahu Akbar. Wa hum yusaluna. Ọba gbọ́dọ̀ lẹ́sìn wákàtí márùn-ún ò gbọ́dọ̀ kọjá fọ́ba láì kírun fọ́lọ́hun ọba tí ọba ṣe bẹ́ẹ̀ ẹ gbà pé kèfèrí ni ìsìdìrájà lọ́rọ̀ rẹ̀ orí má fọwọ́ àgbẹ̀ egun ni orí má fọwọ́ àgbẹ̀ yóò jìyà rẹ̀ kó tó kù láyé yóò sì jẹ́ tó bá dọjọ́ àkíyàmá. Qul law kana ma'ahu aliyatun kama yaquluna labtagha ila dhil arshi sabila subhanahu wa ta'ala amma yaquluna uluwan kabira. ẹ sáré dìde kẹ́ pariwo Ọlọ́run. Qul law kana ma'ahu aliyatun kama yaquluna subhanahu wa ta'ala wa ta'ala subhanahu wa ta'ala amma yaquluna uluwan kabira. Wọ́n ní sọ́ba lẹ́sìn kí ni wọ́n á jọba sí bí ọba ti lẹ́sìn ká lè kú òun bẹ́ẹ̀ ni ọba ọwà sọ pé wọ́n lẹ́sìn bọ́ bí ọba ti lẹ́sìn àwọn ọ̀pẹ̀ sára wa nìyẹn inú ẹbí wo wọ́n ti bí àwọn tó bí lẹ́sìn òní ọ̀wà sọ pé wọ́n lẹ́sìn ọba gbọ́dọ̀ lẹ́sìn ẹ̀yin kábíyèsí ẹlẹ́sìn àfi bí ẹ bá fẹ́ ṣẹ̀sìn lẹ̀ ní ṣẹ̀sìn ẹ dúró lórí ẹsẹ̀ yín ọba tó dá yín ni kẹ́ dúró tì kíni ń gbé tẹ̀ ń gbé. Alladhina amanu lam yalbisu imanahum wa lam yalbisu imanahum bidhulmin ulaika lahumul amnu wa hum muhtadun. ẹ jókòó mọ̀ ń gbọ́. Alladhina amanu. Láwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo. Alladhina amanu. Àwọn tí wọ́n fún mẹ́mi Ọlọ́run ọba. Alladhina amanu. Àwọn tí wọ́n dá mi mà lọ́lọ́run. Alladhina amanu. Àwọn ìta wíwọ̀n yìí ni wọ́n ráyé lò wọ́n sì lo àlìkìyámà. Alladhina amanu. Wa lam yalbisu imanahum bidhulmi. Àwọn tí ò dá nǹkan kan pọ̀ mọ́ ìjọ kan ṣoṣo Ọlọ́run. Ẹ má dá nǹkan kan pọ̀ mọ́ ẹ̀yin ọba ẹ má ṣoògùn mọ́ kí lè ṣoògùn sísá à ń léyìn ni. Bàtà àléyìn àwa lẹ́sà lè ń gáìdì ìlú lẹ́lẹ́ ń gáìdì. Ẹ̀kú òbí ẹbọ kò sí nǹkan kan tí bẹ́ẹ̀ àrídìí ẹ̀kọ́ kí ni wọ́n fi ń ṣe é. àgbàdo ni. Walam yalbisu imanahum bidhulmi. Ọlọ́run ní ẹni ó gbà mí gbọ́ tó mọ̀ mí lọ́lọ́hun
tá a wá tú ẹrù rẹ̀ wò lámúyẹ́lì bísú ìmẹ́ẹ̀nà bizulmi. àárí àbòsí kankan ń bẹ̀ kódà nǹkan kan pọ̀ mọ́ lọ́hùn kò pé kinní kan kílẹ̀ ó tó má kò pọ́n pé nǹkan kan lóru kò má alladhina amanu. ọlọ́run láwọn tó gbà mí gbọ́ tí a dá mi mà lọ́lọ́hùn. walam yalbisu imanahum bizulmi. yalbisu imanahum bisulmi. walam yalbisu imanahum bizulmi. àwọn tó jẹ́ pé wọn ò dá nǹkan kan pọ̀. tó jẹ má bò sí. wọn ò ṣẹbọ wọn ò bọ òòṣà kan. gbogbo ẹ̀yin lọ́balọ́ba yìí náà n ò lè jẹ́rìí yín torí ilẹ̀ Yorùbá lẹ́wà ẹ ní nǹkan tẹ́ ń pè lára ẹ jẹ́ má pèpè púpè mọ́ bẹ́ẹ̀ pèpè púpè ẹ̀yin náà lẹ́ kú pẹ̀lú ẹ̀. Allah. lam yalbisu imanahum bisulmi. walam yalbisu imanahum bizulmi. ọlọ́run láwọn tí ò dá nǹkan kan pọ̀ mọ́ mi. ulaika lahumul amnu. ọlọ́run láwọn tí fàyàbalẹ̀ ń bẹ fún un. ulaika lahumul amnu. ayé ti bàjẹ́ kí ló kù láyé kò sí nǹkan kan mọ́ kò sí nǹkan kan mọ́ ọba ṣe lè má lẹ́sìn ẹ̀yin gan ló yẹ kẹ́ ẹ máa ṣáájú máa ṣáájú là á máa wò pàkọ́ yín là á tò lẹ́yìn yín bẹ́ẹ̀ni sọba wa sani ó yá kírun fún wa káwa tò lẹ́yìn wọn. kírun fún wa ká tò lẹ́yìn rẹ̀ ìwọ lọ́rùn kúkú gbáyé lé lọ. àbí. bó ṣe gbọdọ̀ rí nìyẹn ọba lẹ́sìn gbogbo ń táwọn ọba kó jọ pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá ń bí báyìí tí aláǹ ń sìn irọ́ ni o wàláhì lórí irọ́ ni lórí irọ́ ni bẹ́ẹ̀ bá pera yín pàtàkì ṣé ẹ mọ̀ ọ̀la ẹ lè sọ fún wa ìbéèrè ilẹ̀ tí ó sùn bá yín láyé lálẹ́ ẹ mọ̀ bí ẹ wà ńgbà náà látò mọ̀ ọlọ́ba ńgbà bá mọ kékeré ọ̀sàmọ̀ọ́lá tó wá ń sọ pé lọ́la o ṣe mọ̀ bàbá ṣe pé jọ ń bí lónìí tó bá dọ̀la kódà àwọn táàtún wá kó wá bíbà yìí wọ́n máa yìnbọn ní ṣe ẹ mọ̀ọ́lá ẹ mọ̀ nǹkan kan bẹ́ẹ̀ mi ò ṣe mọ̀ nǹkan kan òun náà lẹ́yìn náà mọ̀ à ń bẹ ni à ń bẹ mo ń sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan ẹ̀yin ọbẹ̀ fúnra yín ní ọ̀wọ̀ àṣẹ ọ̀dọ̀ yín lọ́wọ́ ká tó lè pè èèyàn lọ́ba kí wọ́n tó sọ fún ọ pé kábíyèsí ẹ̀gà tí ń sun náà ti pọ́n. àṣẹ Ọlọ́run ti wà lára yín. àṣẹ Ọlọ́run ti wà àṣẹ Ọlọ́run ti wà ẹ má fojú rẹ́ náà bẹ́ẹ̀ ṣe jẹ́ ṣùgbọ́n ẹni tí ọba sin lọ́run náà yóò jìyà o. alladhina amanu. walam yalbisu imanahum. walam yalbisu imanahum bizulmi. àwọn tí ò dá nǹkan mi pọ̀ mọ́ gbogbo ohun tí a ń ṣe. ulaika lahumul amnu. ẹ̀yin náà lẹ́kẹ̀ẹ́ ti yàrá tẹ́nìkàkẹ́ yìí wọ̀. yàrá ìwọ̀. yàrá ìwọ̀ lórí ilé Ọlọ́run lórí ilé Ọlọ́run ẹ̀yin kọ́lẹ̀ máa nílẹ̀ bẹ́ẹ̀ bá tún sọ̀rọ̀ ńgbà mí ẹ máa sọ pé àwọn alálẹ̀ ilẹ̀ tá a lálẹ̀ ilẹ̀ ẹ sọ fún mi ẹ sọ alálẹ̀ ilẹ̀ yìí fún mi. tó jọ Ọlọ́run lọ. ẹ sọ alálẹ̀ ilẹ̀ yìí tó jọ Ọlọ́run lọ ẹ sọ fún mi bẹ́ẹ̀ bá lè tọ́ka sẹ́nìkan tó jẹ́ alálẹ̀ ilẹ̀ yìí tó sì jọ Ọlọ́run lọ tó jẹ́ pé òun náà ló nílẹ̀ yìí ó sì ń bẹ́ńbẹ̀ dì sí yìí ó sì máa bẹ́ńbẹ̀ tálíkì àmọ́ ó fi dé. alladhina amanu. Ọlọ́run ní àwọn ẹni tí wọ́n gbà mí gbọ́. walam yalbisu imanahum bizulmi. àwọn tí wọn ò dá nǹkan kan pọ̀ mẹ́mi Ọlọ́run. ulaika lahumul amnu. Ọlọ́run láwọn nìkan ni mo dé ìfọ̀yàbalẹ̀ àwọn nìkan ni ẹ ní. wa hum muhtadun. nítorí pé àwọn nìkan ni ẹ wà lójú ọ̀nà. ẹ̀yin ọba ẹlẹ́sìn o mo sọ lẹ́ẹ̀kan o bẹ́ẹ̀ bá wá sin lọ́hùn ẹ̀ ṣẹ̀sìn o. Allahu akbar.
gbogbo wa la dáná ká sin lọ́hùn. Ọlọ́run ní tánà burúkú la kún àyíwá sákọ̀lá ni. فبأي آلاء ربكما تكذبان ọ̀ràn táwọn èèyàn dáná làlìjànú dá. Bẹ́ẹ̀ni. Ọlọ́run lẹ́yìn èèyàn àtàlìjànú ẹ̀yin méjèèjì wọ́n sí fáìlì yín wọ́n tọpinpin ẹ̀ wọ́n tọpinjọ́ ẹ ti bàlágà tí ẹ ti dáyé tẹ́ ẹ ti bàlágà gbogbo ń tẹ́ ẹ ṣe tí tẹ́ ẹ fi mọ̀ ábẹ́mi ọlọ́run bá wọ́n tọpinpin ẹ̀. سنفرغ لكم أيها الثقلان Ọlọ́run ni wọ́n hàn yín lè mà. أيها الثقلان ẹ̀yin méjèèjì ni èèyàn àtàlìjànú torí pé má khalaqtul jinna wal insa illa liya'budun. ẹ̀yin méjèèjì tí mo dá pé kẹ́ẹ̀sìn mi náà nù. Bẹ́ẹ̀ni lẹ dáràn kẹsìn mi. فبأي آلاء ربكما تكذبان lẹ́yìn náà فاستقم كما أمرت Ọlọ́run ni wà ní Muhammad Sallallahu alaihi wasallam. dúró síbi mo fi ọ́ sí. فاستقم كما أمرت bí mo pọ́ ọ́ láṣẹ pé o dúró sí náà ni Ọlọ́run pẹ̀yìn ọba láṣẹ pé ẹ jọ́sìn fọ́lọ́run ẹ fi ẹ̀sìn tẹ̀ ń jọ́sìn fún yẹn ẹ fi hàn àwọn èèyàn. Ọlọ́run tí kábíyèsí bá ń sìn làwa tá a wà ní kò yí ọ́ máa sìn. فاستقم كما أمرت Ọlọ́run ní ká dúró Ọlọ́run ní wà ní Muhammad dúró déédéé. ومن تاب معك àwọn tó bá sì tẹ̀lé wa nẹ́bí káwọn náà dúró déédéé pẹ̀lú rẹ̀. من تاب معك Allah. ولا تطغوا Ọlọ́run ẹ má kọjá àlà o. لا تطغوا ẹ má kọjá àlà o. ولا تطغوا Allahu akbar. إنه بما تعملون بصير wọ́n gbọ́. إنه بما تعملون بصير Ọlọ́run ní gbogbo ń tẹ̀sẹ̀ ni mo rí o ẹ̀yin lọ́ba lọ́ba Ọlọ́run rí yín o. Orí wa. gbogbo bí ẹ bá tún korí bọ̀ Ọlọ́run rí yín. ṣùgbọ́n ẹ má gbàgbé ìjọ kan jọjọ kan tí ò ní pé ìṣẹ́jú kan Ìṣẹ́jú kan. second kan náà ni. njọ wọn bá ti sọ pé ọ wàjà Allahu Akbar. o ti wọ náà nù o. Ó ti bu àtẹlẹ́dà rẹ̀. gbogbo ntọ́ba tí bá wá ṣẹlẹ̀ sọ́ta Ọlọ́run yóò wá ṣẹlẹ̀ sí ọ. tọrọ ìjọsìn fún. Kó wájà. bó bá ti jẹ́ pé mi àtẹ̀yìn á rìpọ́ọ̀tù níwájú Ọlọ́run Ọlọ́run ẹ jẹ́ á máa ṣe. فاستقم كما أمرت Ọlọ́run ní ìwà nẹ́bí dúró bí mo fi ọ́ sí. ومن تاب معك àwọn tó sì tẹ̀lé ọ náà kábíyèsí ọba Oníkòyí ọ̀nà tó wà náà ní gbogbo ìlú yìí gbọ́dọ̀ wà ọ̀nà ìjọkan Ọlọ́run ìjọkan ṣoṣo Ọlọ́run àbí gbogbo nǹkan láti dàrú ní Nàìjíríà a dàrú pẹ̀lú àìmọ̀kan la dàrú àdúrà tí ò ní gbà ní mùsùlùmí Nàìjíríà ó máa ṣe àdúrà tí ò ní gbà Ọlọ́run dáṣẹ́ wa pọ̀ mọ́ tàwọn ẹni rẹ̀ sẹ́ni rí ọgbà àní sẹ́ni rí ọgbà. sẹ́ni rí ni wọ́n ní. a sì tún ṣàdúrà kan lọ́wọ́ ní ìsìn Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe kí ni yóò tún ṣe mẹ́ kí ni Ọlọ́run ó tún ṣe Nàìjíríà àdúrà tí ò lè gbà láyéláyé ni Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe oòrùn ọ̀ràn má ni ooru òmù má ni òjò ọ̀rọ̀ ni ilẹ̀ òṣù má ni ilẹ̀ ọ̀má má ni ń gbọ́. فاستقم كما أمرت Ọlọ́run wà níbi ìwọ dúró déédéé wà máa ń tábà. ومن تاب معك àwọn tó bá sì tẹ̀lé ọ náà kí wọ́n wà nílànà rẹ̀. ولا تطغوا ẹ má kọjá àlà o ẹ má pọ̀ Ọlọ́run ní mẹ́ta o. لا تطغوا ẹ má pọ̀ Ọlọ́run lóògùn o. ولا تطغوا kábíyèsí kan mo forúkọ bò láṣìírí. àjọlọ Mẹ́kà ni
àwa èmi oko àsìkò tí gbogbo wọn máa ń lọ Káàbà èmi èé lọ àsìkò tí wọ́n lọ kọ́ Káàbà tí wọ́n pẹ́ ń bẹ̀ tí wọ́n dijọ́ kejì ń tó dé lèmi lọ. ọwọ́ alẹ́. ọwọ́ alẹ́ tọ́ àwa jọ lọ mo wá àkábíyèsí wa ń béèrè lọ́ọ̀ mi pé ẹgbọ́n bàbá wọ́n ní bàbá lọ àràfá tá ń lọ lọ́la yìí tá a bá dé wọ́n lá lọ rèé sọ̀kò. wọ́n lọ sọ̀kò mọ́ Sètánì. mọ́ Sètánì ó lè mí léṣù létí mọ̀ ń bọ̀ o. ìlejò kò fẹ́sù. mo ló léṣù o ní èṣù ńlé. ìwọ yìí. o ní èṣù ńlé. ó wàá lè jòkó fẹ́sù. mo ní tọ́ ọ bá dára Káàbà tẹ́ ń gbé ń tàwa fún yẹn lọ́ fọwọ́ kan Káàbà kọ́ sọ pé ó léṣù ó ti fẹ́ kéṣù wọn máa wà pẹ̀lú rẹ̀. ó ní bàbá náà kì í ṣe bí mo ṣe sọ nù èmi tó sọ fún bẹ́ẹ̀ mi ṣe gbọ́ ni kì í ṣe ó lè jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ lọ sọ bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ mi ṣe gbọ́ lèmi ṣe sọ fún ọ yìí. Fastaqim kama umirta. Njọ́ta wá kúrò Mákà mo sọ fún wọn mo ní ẹbí ọ̀ya ẹ máa wá lọ ẹ máa wá lọ ẹ máa wá lọ èmi sì máa dúró díẹ̀ ẹ máa wá lọ alẹ́ yìí ni fúláìtì yín ẹ dirú yín ẹ ṣe gbogbo ẹ wọ́n wá dirú kábíyèsí ọ̀hún wá di ẹrù kalẹ̀ tán lọ́ba ń wọ ẹrù ńlẹ̀ lórí ẹ̀ báyìí. Fastaqim kama umirta. Mo wá ní mú àwa sọ fún mi mo ní rárá o kankan ò mú kankan bá ríra lánàá mo wá lọ ọbẹ̀ mo wá ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bíẹ́ àtẹ̀yin tẹ́ ẹ jẹ́ kọ́mítì oníyàjí operation ẹ wá mú lọ di Káàbà ẹ lọ́ọ́ bá sọ fọ́lọ́hún pé tọ́ba kúrò níbí kò ní bọ èṣù mọ́. èṣù mọ́ o ó ti túbà o. torí èṣù ní gbé lọ léyìí o. èṣù ló tapo sí. so díẹ̀ tètè wá mú lọ. wọ́n wá mú lọ sídìí Káàbà wọ́n wá gbé ọwọ́ ẹ̀ méjèèjì lé Káàbà wọ́n wá ń pariwo Ọlọ́run wọ́n á ní kó náà máa sọ pé Allah ẹ bá mi wí bẹ́ẹ̀. ọwọ́n wá wí bẹ́ẹ̀ fúngbà ìmọye tó fi rẹ̀ wọ́n síbẹ̀ fúnra rẹ̀ lọ́jàwá rẹ̀ kúrò lára Káàbà ló ṣubú lulẹ̀ ńbẹ̀. ó sùn lọ. ó wá sùn lọ. gba àwọn gbé kúrò láàrin bí àwọn yẹn gbé ń tà wá fò ojú ẹ̀ wá là. ojú là kó tó dára ẹ̀ mọ̀jọ́ kẹta ni. ọba ń béèrè pé ẹ dákun kí ló ṣẹlẹ̀ sọ. lọ́sẹ̀lẹ̀ náà. ẹ wá tó mu ní à. èṣù ni. kábíyèsí. èṣù ti sí ọ. èṣù náà. èmi kò pàdé sí ẹ. lọ́rẹ̀ẹ́ rẹ ni òdo ní nlé tètè sọ bí ọba gbé sí nlé kí wọn ó ti gbé jáde kúrò kó o tó padà délé. Fastaqim kama umirta. ọlọ́ni ìwà nẹ́bí bí ẹ sọ pé bí ọmọ fi ọ́ sí náà ni ó dúró sí. Fastaqim kama umirta. gbogbo ẹ̀yin kábíyèsí wa ẹ dákun ẹ máa sin lọ́hùn. ẹ̀sìn lọ́hùn. bẹ́ẹ̀ bá ń sin lọ́hùn dáadáa ìlú yín ó dáa ẹ̀yin náà ó dáa gbogbo nǹkan yóò máa lọ déédéé. irú eléyìí dáa. mo sọ lẹ́ẹ̀kan àdúrà tí ò ní gbà ọlọ́run jẹ́ bá wà tó Nàìjíríà kí ló dàrú mbẹ́ nǹkan kan dàrú lára Nàìjíríà èmi àtiwọ́ là ń dàrú lẹ́mi àtiwọ́ bá ti ń dàrú ọlọ́run ó sì máa bínú. Fastaqim kama umirta. kíní palliatives tí wọ́n ń ní àwọn káàkiri ṣé wọ́n á dọ́dọ̀ yín ṣé ẹ rí gbà. ẹ rí gbà palliatives ṣé ẹ rí gbà ṣé kò yí wá kéré débi pé kójú wọn wá fòyín ru. àbí. ẹ rí gbà àwọn tẹ́ẹ̀sì rán lọ sí Àbújá. ṣé wọ́n jábọ̀. wọn ò dé kí wọ́n jábọ̀ fún yín rí ní abáyé tó pọ̀ tó fẹ́ lo mí ní ìsìn wọ́n ó fún yín ní 5,000. bẹ́ẹ̀ni. 5,000 yẹn ló ti di 10,000 sefa. bẹ́ẹ̀ni. Allahu akbar.
فاستقم كما أمرت. Ọlọ́run ní ìwà nẹ́bí dúró níbi mo fi ọ́ sí ni ọ wà. ومن طاب معك Sọ́kọ̀ tó tẹ̀lé ọ náà ká náà tẹ̀lé ọ. ولا تتقى لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. Ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. لئن أشركت. Ẹ̀yin lọ́balọ́ba ẹlẹ́sìn o. Ẹ má sì ń tẹ̀ ń sìn mọ́ o. Ẹ má ṣe mọ́ o. Ẹ má sì ń tẹ̀ wọn ò gbé lẹ́yìn lọ o. Bí wọ́n bá pé kinní kan tí bàbá kinní kan ṣe nígbà tó joyè nǹkan báyìí ló ṣe kò nídìí kí wọ́n tó joyè ní ìṣekọ́ lọ tẹrí bọbẹ̀ o. àbí. Kọ̀ọ̀kan o bàbá tó ń lò ṣe tiẹ̀ bẹ́ẹ̀. láyé tiẹ̀ ni. Láyé ìgbà tiẹ̀ ni wàtílíkàlà àyà àmọ̀dé àwùjọ náà a máa yí padà ní ọ̀tọ̀ lọ́ba tó jẹ lánàá ọ̀tọ̀ lè tó jẹ lónìí náà ìṣesí wọn ò lè papọ̀. bí kéèyàn wá sọ pé òun fẹ́ lo 3310 nísìn fóònù 3310 kò sí láyé mọ́. الذين قالوا ربنا الله ثم استقاموا. Àwọn tó dọ́lọ́ ọmọ lọ́lọ́run nínú yín tó sì dúró tì í. ثم استقاموا. Tó sì dúró tọ́lọ́run náà tó dá mà. ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. Lọ́balọ́ba tẹ́ jẹ́ mùsùlùmí nínú ìlú kọ̀ọ̀kan olùkọ́ yìí ẹ̀mí rẹ̀ ó gùn. آمين آمين. Gbogbo yín lọ ẹ̀kẹ́ àrẹ́ǹjì kí àwọn ẹ lọ sọ fún bàbá ìmáàmù ìlú. Now. Àwọn ọmọ tó bá lè ké kùránì dáadáa wọ́n máa sọ kùránì kalẹ̀ fún gbogbo àárọ̀ ọjọ́ jímọ̀. Àárọ̀ ọjọ́ jímọ̀ ẹ máa fi tọrọ fún ìlú. Allah. Kábíyèsí fúnra rẹ̀ ó máa dání gbogbo ọmọ ìlú ó máa dání ìfàyàbalẹ̀ ó sì wà àlùbá ò ní wọ̀lú fìtínà kan ò ní wọ̀lú àwọn tí gbẹ̀yìn ò ní mọ̀nà bíbá yìí. La khawfun alayhim. Tọ́lọ́hun òfin ní ipa yín láyà nìyẹn. Wala Ó ní ẹ pé wala hum yahzanun. ìbànújẹ́ kan kò sì lè wọnú ìlú yìí lókùrúbọ̀ ọba jẹ́ pé Al-Qur'ani là ń ké. Wala hum yahzanun. Àwọn ẹnìkan hìntì mi ń bí mo ní àwọn èèyàn mẹ́ta láyé sẹ̀. mẹ́ta. Wa hubbu thalathi wajibun bi haqiqati. إذا كنت ترجو لنيل المكارم يجب حب الوالدين وعالمين وسلطان بلدي لا تكن كالبهائم وسلطان بلدي لا تكن كالبهائم. Ẹ bá mi sọ pé kábíyèsí. Kábíyèsí. Ẹ̀yin lọ́balọ́ba ẹ yìí ṣe èèyàn kékeré. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kẹ́ ẹ lè tóbi láyé nìyẹn kẹ́ ẹ tún tóbi déwájú Ọlọ́run. Ọlọ́run ni ẹ máa ń sin o. Ọlọ́run ni. Wa hubbu thalathin. Àwọn èèyàn mẹ́ta la gbọ́dọ̀ bínú sí. Wajibun bi haqiqati. Àgbọ̀dọ̀ bá wọn jà. Idha kunta tarju nilaynil makarimi. Àkọ́kọ́. Yajib hubbul walidaini. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní àgbọ̀dọ̀ báwọn òbí wa yín ó di. Yajib hubbul walidaini. Ọ̀ràn èèyàn ni kò fẹ́ràn ìyá rẹ̀ àti bàbá rẹ̀. Ọ̀ràn èèyàn. Àwọn méjèèjì. Ó gbọ́dọ̀ fẹ́ràn àwọn méjèèjì. Yajib hubbul walidaini. Àwọn ará àdúgbò wọn ní ìyá rẹ̀ àjẹ́ ni. Ó yẹ kó o bọ́ sí àárín ìgboro kó o máa fi proud pé mọ́mì mi àjẹ́ ni. Tí ẹnìkan bá sọ ìsọkúsọ lẹ́gbẹ̀ẹ́ mi. náà bá bí ọ̀dà. Màmá mi ó dá sẹ̀ríà fún. Ọwọ́ àtòrí ẹ̀ ọ̀sá fún ìyá rẹ̀ àjẹ́. ọwọ́ àṣà lọ sí Èkó. Wọ́n ń padà bọ̀. Yajib hubbul walidaini. Ó dọ̀ràn yà á gbọ́dọ̀ má fẹ́ràn àwọn bàbá rẹ̀ ọ̀mùtí ni. Bọ́ bá ti mutí tó gún gọ́tà wọn máa lọ gbé ń bẹ̀ ni.
ǹdọ́ máa sọ fún bàbá rẹ̀ pé dáàdì ìran máa ṣe díẹ̀ ẹ máa díẹ̀. ṣe kìíní ìdí ẹ̀ díẹ̀. A mọ̀ pé gbádùn ni. má sọ pé dáàdì ẹ sẹ́ mi pé ẹ̀ ń dojú ti wá yóò pé ẹ̀rígbórí yóò pé. Àlàmú èmi dojú ti ọ́ tọ́ba yẹn lè gbé tó yẹn mi ọ̀dà fún ọmọ láyé àtàlìkì yà má. yajibu hubbul walidayn. ẹ̀tọ́ tá a ṣe fáwọn òbí wa mọ́ lẹ́fìrì tí ìyàgbé ń jẹ wá báyìí. ní gbogbo wa. oníkálukú rẹ̀ ìwọ tó ní ìyá tó ní bàbá láyé máa ń tó ṣe sí wọn ó jìyà rẹ̀. yajibu hubbul walidayn. ọ̀rọ̀ yẹn ni ká fẹ́ràn àwọn òbí wa méjèèjì. alákọ̀ọ́kọ́ nù. wa alimi. o sì gbọ́dọ̀ má fẹ́ràn àfáà. wa alimi. o gbọ́dọ̀ má fẹ́ràn ìmáàmù. wa alimi. wọ́n ní ìmáàmù rẹ̀ ọ̀mùtí ni oníṣìná ni onítẹ́tẹ́ ni irọ́ ní ń pa 419 ní í ṣe fi ilẹ̀ pẹ̀lú ọba tó dáa. wọ́n ní a ti gbé kàámà wọ́n ń sọ fún ọ pé wọ́n mà ti gbé kàámà ìmáàmù má ti bọ́ orí igi nílò ní èmi èlékìrún lẹ́yìn ìmáàmù yẹn bọ́ ọba dà kí ọlọ́run ní gbà. yajibu hubbul walidayni wa alimi. yẹ́jẹ̀ ó ti dọ̀rọ̀ àyàn kọ́ ọ fẹ́ràn òbí méjèèjì sì fẹ́ràn àwọn àfáà. wa alimi. ọlọ́run ó fojú olè rí nǹkan òtútù ọ̀dà aláṣọ láàmú. àfáà tọ́lọ́ fẹ́ràn òun náà ni ọmọ kírun yé ọ lábọ́ ọba kú. yóò tún wá sórí pé yóò ṣe ọ déwájú ọlọ́run yóò ṣe ọ déwájú ọlọ́run ẹrú rẹ ọmọ ẹrú rẹ ńlá tẹ́kalẹ̀ yóò. gbangba rẹ la wá ní. yóò da akọ rẹ yóò tún da akọ ìyá tó bí ọmọ. ọ ń fa ọ sí kóòtù ọlọ́nu àwọn ẹlòmíín wà àwọn ọlọ́njà àwọn òkú maka ọ ṣẹ̀ṣẹ̀ súnmọ́ bí ó ti jìyà. yajibu hubbul walidayni wa alimi. ọ̀rọ̀ àyàn ni kó o fẹ́ràn àwọn òbí ẹ méjèèjì kó o sì fẹ́ràn àwọn àfáà. wa sultani balidin la takun kalba'imi. wa sultani balidin la takun kalba'imi. wá gbọ́dọ̀ yan ọba lódì. wa sultani balidin. ó wọ pẹ̀lú kábíyèsí tẹ́ ẹ bá jọ du ipò ọba njọ́ tó ti jámà lọ́wọ́ ló ti tètè yá lọ njọ́ wọ́n sọ pé kábíyèsí tètè lọ jíbà ńlẹ̀ ó pé kábíyèsí o mo gbà fún ọ ìwọ lọ́lọ́yìn tó o bá wí bẹ́ẹ̀ ó jìyà kú ọmọ rẹ̀ ó jìyà kú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ìyà ni wọ́n jẹ kú láyé. wàsùlùbáàlì látàkùn kàlíbàámi. wàsùlùbáàlì látàkùn kàlíbàámi. ẹ jẹ́ kí ó hàn sí gbogbo wa ó yẹ wa báyìí ọba lẹ́sìn o ọba tí bá ń sẹ́ra lẹ́rìí tí ọmọ ẹ̀sẹ̀ bọ́ káàkiri o. ọba lẹ́sìn ọba gbọ́dọ̀ tún léhùn òun ló yẹ ká máa taari ṣáájú. àwọn ọba nílẹ̀ òkè lọ́hùn tèmi ń gbé lókè ọ̀yà àwọn ni ẹ máa sábà ṣáájú àwọn ni ẹ máa kíjí mà. Allahu Akbar. ṣé kò wá sí ẹ̀yìn àfa àkọ́sá àfààní àwọn ọba wa yòókù. irú akire òun ní ìsìn ó yẹ kó máa kíjí mà fún wa ni. bẹ́ẹ̀ni. yóò kíjí mà fún wa. bẹ́ẹ̀ni. kódà ìrun wákàtí tọ́lọ̀ ń bá ní a ṣe déédéé pẹ̀lú ẹ̀ kó kí fún wa. bàbá Oníkòyí àwọn náà mọ Kùránì. Allahu Akbar. Oníkòyí bí ọba tiẹ̀ tí ì mọ Kùránì tó kó pé àwọn àfáà tí ó kọ́ ń kéwú dáadáa. bàbá wa Lápòmù. ẹ jẹ́ kí gbogbo àwa lọ́balọ́ba ẹ jẹ́ àlétò tó ṣe é pìrìsẹ́ǹtì fáyé ètò tó bá ṣe é pìrìsẹ́ǹtì fáyé. àti Allah àti Rasula. Allahu Akbar. wala tubtilu a'malakum. Allah. wala tubtilu a'malakum.
a ṣe gbogbo ẹ̀ dáadáa kálíbà rẹ̀ san rí wájú ọlọ́run àwẹ̀ là ń gbà lọ́wọ́ yìí ẹ má jẹ́ ajé ó bàjẹ́ o. La tubtilu amalakum. ká má fọ̀rọ̀ èyìn bàjẹ́ o. La tubtilu amalakum. ká má fàbò sí bàjẹ́ o. La tubtilu amalakum. iṣẹ́ wa èyí tá à ń ṣe lọ́wọ́ yìí nìyẹn àwẹ̀ yìí àwọn mélòó ni ọlọ́dà lẹ́nu. 24 mẹ́rìnlélógún tilẹ̀ bá ṣú. ó ti fẹ́ parí. Allahu akbar. ọmọ ti fẹ́ parí. Bẹ́ẹ̀ni. Alhamdulillah. àwọn èèyàn sì kún dẹ́múdẹ́mú bí wọ́n ṣe kún náà. wọn ò lè jọrú mi yìí. ṣòkòtò ti ń bọ́ ní tèmi. Inna di tazkiratun. ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ ní ẹ̀yin kábíyèsí ẹlẹ́sìn o. ẹ̀sìn bẹ́ẹ̀. ẹ máa sin lọ́hùn o. Allah. ẹ máa ṣe ẹni tí ó bá sin lọ́hùn nù yín yóò ṣẹ̀sín o. Allah. mọ̀ ń gbọ́. Inna di tazkiratun. Masha Allah. Faman sha'a takhadha ila rabbihi sabila. Subhanaka rabbina. Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin. Oníkòyí. Bàbá Olúkòyí. Olúkòyí ẹ̀mí yín ó gùn. Amina. ẹ̀mí yín ó gùn. Àmín. Ǹjọ́ tí mo ti yọ àfáà yìí ti wá sọ́dọ̀ mi náà mo ti sọ mo ní Olúkòyí yìí sìn. Báwo ló jẹ́ ṣé mùsùlùmí ó ní mùsùlùmí haran ni. Àwọn tí àwọn àtúnjọ wà l'Amẹ́ríkà ń bi wọ́n wà. Mo wá mẹ́nìkan bẹ̀ mo wá pè é. Tọ̀. Ǹjọ́ ọmọ ẹni tí wọ́n ń pè lólúkòyí sìn. Ọlọ́run mọ̀. Mo ní ó ń ṣẹ̀sìn dáadáa ó ní kódà bá ti ń jọ ń bẹ l'Amẹ́ríkà yìí olóṣìn lọ́ǹgà. Allahu akbar. Ẹ̀yin ọba bí gbogbo yín ó ṣe máa ń ṣe nìyẹn. Allahu akbar. Gbogbo èyí tẹ̀ ń ṣe bí nǹkan gidi kan lọ́wọ́ àbẹ kò sí nǹkan kan mẹ́. Tọ̀. Èsì nǹkan àtọwọ́dá ni àtọwọ́dá ni. Allah. Àtọwọ́dá ni o. Ọba wa Olúkòyí abẹ Ọlọ́run. Abẹ́. Àbúrò nígbẹ̀yìn ọ̀rọ̀ yín. Àmín. Adé yín ọ̀pẹ lórí. Àmín. Bàtà ọ̀pẹ lẹ́sẹ̀. Àmín. Àṣẹ ọ̀pẹ lẹ́nu. Àmín. Ẹ̀rí ọ̀dà bẹ́rẹ́. Àmín. Ẹ má bá wọn lọ bí lẹ́bọ̀lẹ́bọ̀ o. Allah. Torí gbogbo ẹ̀ṣẹ̀ ló láforíjìn. Wa man yushrik billahi faqad dalla dalalan ba'ida. Ọlọ́run lẹ́ni ọba ti dá nǹkan pọ̀ mọ́ mi ó ń tọ̀ ń ti sọnù kò lè mọ̀nà mọ́ láíláí. Ẹ má dá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run. Olúkòyí bẹ́ẹ̀ ṣe ń ṣe é bọ̀ náà ni ẹ máa ṣe lọ. Bẹ́ẹ̀ ṣe ń ṣe é bọ̀ Ọlọ́run lálẹ́ ilẹ̀ yìí yóò máa bá yín tún ṣe. Amina. Yóò máa wà pẹ̀lú yín. Amina. Ọlọ́run wa Muhammad. Ìlú Ìkòyí Ọlọ́run má jẹ́ ò bàjẹ́. Ìlú Ìkòyí Ọlọ́run má jẹ́ ò dàrú. Lọ́lá Nábì Muhammadu. Lọ́lá Kùránì Olúkòyí látàtìkó yìí lọ ẹ lọ́dọ̀ bàbá imam wọn ó ṣe bá yín arrange every Friday inú àfihàn káwọn afọmọ wa kéwù wọn máa ka kùránì bí wọn bá sọ odidi kùránì kan kalẹ̀ wọn wá bí àyà méjì kan tó lè tún mú ìbẹ̀rù Ọlọ́run wà lẹ́mìí yín kún ó túmọ̀ rẹ̀ kún ó dìde tọ̀ ǹtẹ́ ẹ bá ní lágbára ẹ fún wọn Ọlọ́run ní tọ́jú àwọn àfáà ẹnìkan kan kọ́ Ọlọ́run ní tọ́jú àwọn àfáà àwọn àfáà àwọn gbéra wọn sọ́ọ́lẹ̀ fọlọ́hún Ọlọ́run ò sì padà lẹ́yìn wọn. La nuridu minkum jaza'an wala shukura. Mò ń gbọ́ ohun Masha Allah
إنما نطعمكم لوجه الله. wọ́n ní lọ́dọ̀ bàbá wa Oníkòyí pé kùránì kíkà ọ̀sọ̀ọ̀sẹ̀ ní máa wáyé nínú palace tí wọ́n fi ń ṣàṣẹ láti jẹ́ máa fi ṣàdúrà fún gbogbo ìlú. ó dáa báwọn. ó ti dáa báwọn. ọ̀dà bàbá wa ìmáàmù náà ẹ má ṣe gbàgbé Oníkòyí náà àwọn èèyàn kan lè wọ àwọn máa dẹ́rù bá ẹ dẹ́rù bá wọn ní ẹ̀yin ní ẹ dẹ́rù bá ẹ já wọn láyà tíra wà ẹ bẹ́ẹ̀ lẹ́rù lọ́dọ̀ àbí Kùránì já wọn láyà lẹ́rù lọ́dọ̀ ẹ wọ́n bá talu Olúkòyí ẹ̀wọ̀n dànù ẹ sọ fún un kó dúró wájú yín kọ́kọ́ ka yín náà tẹ́ yín náà àdúrà lọ́bẹ̀rẹ̀ yín náà tẹ́ ní èpè lọ́gbẹ̀yìn ẹ bá wa mójútó Olúkòyí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o ẹ̀yin bàbá wa imam abẹ Ọlọ́run ìlú tá a wà ń bẹ̀ yìí òṣì ò ní wọbẹ̀ o amina ìyà ò ní wọbẹ̀ o amina ọlá títóbi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam abẹ Ọlọ́run àwọn gbẹ̀yìn ò ní yàdọ̀ yín o amina àwọn tí dàlúrò ò ní sí lọ́dọ̀ yín o amina Ọlọ́run ó ṣàánú wa amina Olúkòyí ṣe àdúrà kan lẹ́ẹ̀kan gbogbo àwọn èèyàn ṣe bọ́ bá a ṣe é ṣe nù. bẹ́ẹ̀ni. ẹ̀ràn ọba kanjó ní ẹni ó ti ṣèjọba rí lórílẹ̀‐èdè yìí tó ti wá rìtáyà tí ọ̀wá máa tí a máa ń sọ bí wọ́n bá ti rìtáyà mọ́ ọwọ́ ń sọ fún àwọn lọ́balọ́ba pé ẹ dìde lẹ́ni náà ẹ dìde ẹnàró ẹ dìde ẹnàró mo wá ń sọ fáwọn ọba ńgbà mo padà rí wọn kó jọ báyìí náà ó ní ẹ̀yin ọba ńgbà ò lè wá da lábùkù báyìí ẹnìkan sọ pé ẹ dìde ẹnàró ẹ dìde ẹ̀yin tẹ́ ń kọńtró odidi ìlú kan ẹ̀yin tẹ́ ẹ ti ń bẹ kóńgó tó máa bẹ náà ni à ń sọ pé ẹ dìde ẹnàró mo ní ńgbà tí ó sọ bẹ́ẹ̀ tán kò yẹ kẹ́ ẹ jí ó ríran kú òun bẹ̀ wọ́n. ẹ jókòó. tó bá pẹ́ lóòótọ́ lọ́ba ni ẹ fi àṣẹ tí ń bẹ lẹ́nu yín ẹ fi sọ fọ́lọ́hún pé lágbájá ò ní kú omi ọwọ́ àwọn náà tá a fi fagbára hàn ẹ ṣe bẹ́ẹ̀ mọ́ àìlóòótọ́ pẹ̀lú ara wa ni o ẹ jẹ́ á ṣe dáadáa ẹ jẹ́ á dúró déédéé àárín gbogbo àtọ́lọ́hún ọlọ́mọdé ó dàrú. amina. ẹ bá mi ṣe amina. amina. ẹ bá mi ṣe amina. amina. bàbá wa Olúkòyí ẹ dìde nàró tọ̀ láàyè ibi ẹwà náà. wọ́n ní kí bàbá ó dìde nàró. ẹ kó wájú wọn ẹ kó wájú wọn. ẹ kó wájú bàbá wọn. a wà fi làkàdíjà kùn. làkàdíjà kùn o láfi sa súra mẹ́wàá tó gbẹ̀yìn inú Al-Qur'an. Allahu akbar. bàbá Olúkòyí ẹ ní ṣubú. amina. ẹ ní ṣubú. amina. ẹ ní parẹ́máyé lára. amina. àánú Ọlọ́run máa bá yín gbé. amina. ìlú yìí ò ní dàrú mọ́ yín lọ́wọ́. amina. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. àánú Ọlọ́run máa wà pẹ̀lú yín o. àmín. àánú Ọlọ́run máa wà pẹ̀lú yín o. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. abẹ́ Ọlọ́run bí ìdẹ̀rùn bá ti ń wọnú ìlú Ìkòyí Ọlọ́run má fi lé yín lẹ̀ láì jẹ́ o. àmín. ọlá sáájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa sallam. bàbá Olúkòyí ẹ̀dá níyà. wọ́n ní ẹja níyàn. ẹ̀sọ́ ń tẹ̀ ń fẹ́ fọ́lọ́run fún ìlú yìí. àti fẹ́yìn gan fúnra yín alára. ààbò Ọlọ́run yóò nípọn lórí yín. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ̀dá níyàn. ẹ̀dá rọ̀ orúkọ ìyá yín ni ẹ fi dà níyàn. àìlò orúkọ bàbá. àbá ń ṣàdúrà tí ó tètè gbà. ànídìí ká lo orúkọ bàbá. orúkọ ìyá là á lò. ọ̀rọ̀ àwọn ìyá wa ni ẹ̀mẹ́ni wọ́n bí a fún. ọmọ yẹ̀kínì tí wọ́n gbé fún Làtífù. Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́. ọba dọjọ́ àlìkíyàmọ́ Ọlọ́run ọgbọ́ ọmọ fọlọ́mọ. ẹ̀dá níyàn. wọ́n ní ẹ̀dá níyàn bàbá wọn bá. بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا ألم تروا كيف فعل ربك بأصحاب
كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعله كعصف مأكول فإن تولوا لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف فإن تولوا أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماء فإن تولوا إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فإن تولوا قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين فإن تولوا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فإن تولوا تبت يدا بلهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد فإن تولوا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فإن تولوا قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد فإن تولوا قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين